lẹ́yìn tí kò ti dájọ́ tó ti ṣe gbogbo ẹ̀kọ́ that's your life lẹ́yìn tí kò ti dájọ́ ṣoṣo ní láti mú closer to you or near you tó pé lẹ́yìn tí kò ti dájọ́ kí ló ń wá. ní orí movie set ìyá part 3 movie actress Mide Martins òun ni à ń wò yìí part 3 movie náà nígbà tí wọ́n pò papọ̀ pé kó lè jọ ara wọn kó lè dodidi òun ni à ń wò níbí báyìí tí actress Mide Martins jẹ́ kó di mímọ̀ fún àwa olólùfẹ́ wọn pé ìyá part 3 ó máa di wíwò ní àti ọ̀la lọ ní orí YouTube channel àwọn so gbogbo àwọn olólùfẹ́ wọn start retí ìyá part 3 the wait time is almost over ọ̀la ni ìyá part 3 mama show ní orí YouTube channel Mide Martins. kí a ṣe lè wo nǹkan tí ó padà gbẹ̀yìn actress Mide Martins nínú movie náà àti ọkọ wọn Mr. Samson ká wò bóyá àwọn ọmọ náà ṣe padà consider ìyá wọn pé àwọn fẹ́ máa bá ìyá àwọn lọ sí ilé àbí wọ́n ṣe padà bẹ̀ ìyá wọn ọ̀làdé tán. lẹ́yìn tí kò ṣe lọ́yà àwọn olóyè tó bá ti sọ fún ọba rẹ̀ kí ló wá bíbá abúlé ní kúkú lélẹ̀ má dá sí kọjú ọkọ kí ní kankan bá pè lórí ibùkún bí lo ti rí fún ọ náà rí fún ọ ókè kò sí wàhálà. nígbà tẹ́mi díà lórí àwọn ọmọ nígbà tí mo ti ẹ̀gbọ́n lórí ìyàwó lẹ́jẹ̀ ẹ̀tọ́jú ọmọ ilé jìyà ẹ̀tọ́jú ọmọ ilé jìyà. báyìí tí kò fẹ́ bàjẹ́ ní. eléyìí ò tẹ̀ báyìí fà ó kọ̀ kò sórí mọ́tò ìlóyà ikú kúpa ní. tó bá ti provide àwọn ilé mọ́tò tó tó bá ti provide àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ẹkú kúpa ní. ẹ̀pá ní o ẹ̀pá ní sòdá rẹ̀ jẹ́ àwọn máa ní ọmọ mọ̀ pé máa wọ ilé wọn bá bá nínú máa wọ. àwọn bíkún ṣe. ó ṣe ọ̀nà ló sọ sáǹtì. ó ṣe ọ̀nà ẹ̀tọ́ ló tó jáde wẹ̀rẹ̀ lọ bí wọn wẹ̀rẹ̀ jẹ́ kí wọ́n máa ṣe tọ̀lẹ̀ àbí kò ṣe é ní ayé ilé bàjẹ́. Thank you orun ní o. Go and then.